Saheed Shittu tani jẹ́ bẹ́ẹ̀ Sheikh Shittu gbogbo wọn àti wọn bẹ́ẹ̀ wọ́n wá dájú sọ̀rọ̀ ni. gbogbo ẹni tó àfihàn òun gbogbo ẹni tó bá ní nǹkan tó nítumọ̀ kó wá ló fẹ́ pèrè ẹ̀ ní nǹkan láyé tàwa yìí kó ẹni tó lọ́wọ́ pé nǹkan pèrè ẹ̀ ní nǹkan. ṣé wàá rí àgbákò tó wá dé ayé nísìnyí kí ni ó sì tí wọ́n ṣe ká kí ni ó sì yẹn kí ni rádaràdà wọn àti ìmọ̀bi tó fẹ́ àti ìmọ̀bi tí ń bá wa lọ. kí ni ẹ kẹ̀rọ bí àwọn ọmọ olórí burúkú àwọn ọmọ rádaràdà àwọn ọmọ rádaràdà ó kẹ̀ fọwọ́ sókè. ẹ yà kúta ní jẹ́ Saheed Shittu tani jẹ́ bẹ́ẹ̀ Sheikh Shittu gbogbo wọn àti wọn bẹ́ẹ̀ wọ́n wá dájú sọ̀rọ̀ ni. àdìbà yóò sọ fún mi mẹ́ta àdìbà sọ fún mi méjì ní ṣẹlẹ̀ ní mẹ́ta àdìbà sọ fún mi. tó yẹ kí ẹ bẹ̀rù àdìbà àtàrí ẹ̀ kìtà. wàláì símọ́bì láì àdìbà ni kí n má dára mi láàmú. àwọn ti parí iṣẹ́ ọkùnrin kan tí ń pariwo káàkiri. ìní dákọ rẹ̀ káwà pé àlíwà níkà. أن كل من معه شيء له قيمة حفظه حتى لا يضيع. wàhálà onírin àlíwà ẹgbẹ́ kìíní ń sí. èmi rí báyìí. láàárọ̀ àárẹ̀ rẹ̀ ti rà síbẹ̀. معه شيء. wàhálà eléyìí kú nísìnyí kò lè wọ Nàìjíríà lónìí. wàlá ìtọ́ tí sì ń ṣe ẹdí ìrìnàjò èyàn rò kó lóògùn ó ní gbogbo ẹ̀mí àti nǹkan tó dùn wọ àwọn ẹlẹ́ni dùn lọ́wọ́ ìpè lọ́dọ̀ wa nílẹ̀. حفظه حتى لا يضيع. àwọn àwọn ọmọ bíbí wàlá àdìbà ti sọ fún mi ti pẹ́ pé wàlá ẹ má dára yín láàmú ìyá ó kẹsẹ̀ kí Shittu. gbogbo ọmọ ọlọ́run tó wà lè lọ tó ti ọmọ Sheikh Shittu yẹn ló máa sọ ní fún pẹ̀lú ẹ̀. wọ́n bá gbẹ̀ka ìjọ wọn gbẹ̀ka ní àwọn àfúnfún àbíkí máa ń tó ń bẹ̀ ọlọ́run tó sori ẹ̀bẹ̀ tí ń bá bẹ ọlọ́run yóò sori tí ọba pa àlẹ́ yìí rẹ̀ yóò sori fún pẹ̀lú ẹ̀. حفظه حتى لا يضيع. ẹ sì sọ fún ọ̀rẹ́ wa tí wẹ́lẹ́ wà nínà fún ọkùn bẹ́ẹ̀ kó fi mùnáfìkì lẹ̀. ẹ sọ fún ọ̀rẹ́ wa kó fi mùnáfìkì lẹ̀. kókó àtẹnujẹ kó lọ dúró tọlọ́hún. èyí ń bú ọba lọ́rin ó bú ìmáàmù lọ́rin ó bú ṣe kàrádà ó ní bàbá wa àgbà ṣe dájú ẹ̀. أن كل ما شيء له قيمة حفظه حتى لا يضيع. ثم نظرت إلى قول الله تعالى. ọjọ́ ló ti mágàyè ni wọ́n ti ń pè é àlúwò. ما عندكم ينفد وما عند الله. ìpínlẹ̀ yìí fi máa ń dẹkùn yọ fọ́dù. àwọn ará ọjọ́ ń bọ́sẹ̀ bọ́lọ̀ sí dáhùn ọ̀rọ̀ bá àgbà ìgbọ̀mọ̀ àwọn ọ̀rọ̀ ìlàzí. 1995 ni mo kọ́kọ́ lọ ọ̀dọ̀ bàbá àgbà ìgbọ̀mọ̀ fún ara mi báyìí. 1995 ẹnì kankan o wọn ìjúwe mi fún bàbá àgbà ìgbọ̀mọ̀ mo lọ ọbẹ̀ fún ara mi mo sì júwe ara mi rẹ̀ mi lágbájá ọmọ lágbájá ọ̀bá yẹn wọ́n sì fà mí wọlé wọ́n mú mi wọlé wọ́n ṣe nígbà tí bàbá sì ń bọ̀ wá láti èkó ńgbà náà wọ́n ti kọ́ wáyé pé ẹ máa ṣe túkú sí o àti mo tábà wá fún bàbá báyìí bọ́ wà gbà lọ́wọ́ wa wọ́n ní máa ń dẹkùn yẹn pẹ̀lú wà máa ń dẹ láì bá kí. ما عندكم ينفد وما عند الله باقي ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا
تعملون. يا ولدي والله اسم بالله الذي لا اله الا هو الحي القيوم. nígbà tí mo bẹ̀rẹ̀ sí rówó ń jọ́ tí ìwọ́wó mẹ́ni. Allahu Akbar. níjọ́ tí mo bẹ̀rẹ̀ sí rí owó níjọ́ tí mo sọ wípé ìwọ́wó mẹ́ni. àṣé tí a bá ti tẹ̀lé ìtawọ̀ ará lóhùn ń ṣe owó ó dà gẹ́gẹ́ bí múndíá ní gbogbo bí tó bá ti ń dààmú tó ń lé tó ń ṣe bóyá ilé orí kìnnìkan yóò mọ̀ fi ọ̀sà kọ́ni. yóò mọ̀ fi ọ̀sà kọ́ni. ìjọba bá sọ pé get out what do you mean? Why are you? Yóò sì wá padà wá yóò máa wá bẹ̀. ìjà àwọn ará tó ń ṣe nù. ọlọ́run ló mọ iye olówó tí àyíká ti jábọ̀ fọ́ọ̀mà rẹ̀. olùsí kan èmi mo ṣe jálà bíbí àtọ́lọ́sì mo ṣe kìnìún máa ṣe súnmùkùnmọ́ kìnìún àṣẹ apá kìnìún dàgbà àṣẹ gbogbo tó wá fún 50,000 ó bá ní ikọ̀ òun kúrò ọ̀rẹ́ mi kan wọ́n ní àdúgbò àtàyè ọ̀rẹ́ mi náà ni wọ́n ọ̀gá mi ọ̀rẹ́ mi kí ló fẹ́ olùfẹ́ dọ́dọ̀ rẹ̀ ok ẹ̀yà bá gbé sínú mọ́tò nígbà tó ti mo ti gbé sínú mọ́tò ó dọ́dọ̀ àlíbà ní tó fẹ́ ọlọ́run ṣe kí ní kàkà lọ mú 5 million wá ó sì gbà ìwọ̀n fún àlíbà 5 million olórí ikú 50,000. وكلما وقع في يدي شيء في مسير وادعوا لله اليوم فذروه Mama